Alhaji Surajudeen ẹ̀wẹ̀sọ ọmọ alárẹ̀ o ẹ̀wẹ̀sọ ọmọ alárẹ̀ o máa bàjẹ́ búrẹ́lé ọmọ alárẹ̀ o máa bàjẹ́ búrẹ́lé ọmọ alárẹ̀ o Ẹ̀gbá ké ibẹ̀ ni gbàgbọ́ ti bẹ̀rẹ̀ Ẹ̀gbá ké ibẹ̀ ni gbàgbọ́ ti bẹ̀rẹ̀ ọmọ Jẹ̀bú ló ní àlá ọmọ Jẹ̀bú ló ní Jésù o Ẹ̀gbá ké ibẹ̀ ni gbàgbọ́ ti bẹ̀rẹ̀ Ẹ̀gbá ké ibẹ̀ ni gbàgbọ́ ti bẹ̀rẹ̀ ọmọ Jẹ̀bú ló ní àlá ọmọ Jẹ̀bú ló ní Jésù o. Alhaji Surajudeen ni o ọmọ lásìtì tí ń bẹ nílé ní Àbóròdé aláṣẹ àtolùdarí Zuke motel tí ń bẹ ní Kòròdú ni mo mi pè rí yẹn Gíwá Ọbáyọ̀rí o ọkùnrin Jẹ̀bú gbéra lẹ̀ òdìdí onílọ́jọ́ bí rẹ̀ àṣeyí sàmọ́dún o Ọbáyọ̀rí ọkùnrin Jẹ̀bú ọdún ayọ̀ ọdún rẹ̀ ọdún dùnú ló máa bá wọn ṣe Alhaji Surajudeen ní olùpẹ̀pẹ̀ ayé ló ní òpẹ́ o àtẹ̀pẹ́ ló ní òtẹ́lẹ̀ àwọn bàbá tó bí bàbá rẹ̀ pẹ́ ọmọ Ìjẹ̀bú ni ọmọ rẹ̀ ní ìwà mọ̀ lẹ́yìn lọ́mọ olówó ṣẹ̀ báyé kọ́wọ́ kúkú sí tó gbòde mo ní bro lọ́rẹ̀ ní Dúsádọ̀n ní Germany ló rán mi sí ọ wọ́n ní kó wá gbọ́ bí olúgbogbo ti ń gbó kó wá gbọ́ bí olúgbogbo ti gbò kó wá gbọ́ bí àwọn àgbà kan nílùú bàbá tó bí ọlọ́mọ wọn gbó títí wọ́n fowú sóńdè lọ́rùn owó èèyàn títí lówó wá àdòkìnì nílé bàbá tó bí ọlọ́mọ àṣeyí sàmọ́dún lọ́lọ́ lọ́rùn òbò nìkanjúkú ṣẹ̀kẹ̀rẹ̀ kí báwọn ròde bànújẹ́ lọ́lọ́ lọ́rùn òdì báwọn ròde bànújẹ́ ìgbà lérè lẹ́ni àwọ̀ lérè lẹ́ni èlé lóbìnrin rọ bẹ́ẹ̀ lọ́jà bọ́dún bá dé ọlọ́dún ní mọ́dún rẹ̀ lọ́dún tó dá mi lójú Alhaji Surajudeen ni o àwọn àfìrìmọ̀jọ́mọ́ tí wọ́n nínú sà mo ní bí èkúkú sí mọ́ tí ẹ̀ lálárẹ̀ èrè lọ́lọ́ lọ́rùn ọ̀bọ̀ oníyọ sọnù láàrin ọmọ òsọdún owó òsọdún ọlá òsọdún dùnú lọ́lọ́ lọ́rùn ọ̀bọ̀ nírìbànújẹ́ gbogbo tó ń dán bí wúrà nínú ayé rẹ̀ kò ní dóòbù ó pẹ́ láyé kó o tó láyé kó o fọdún yìí sọdún re mo ní lọ́lọ́ lọ́rùn ọba mo ní kú mọ́ lọ́wọ́ ayọ̀ ní kú mọ́ lórí mo ní lọ́lọ́ lọ́rùn ọba yóò ní bọ́ bá tọ̀fọ̀ sẹ́nu ọ̀nà rẹ̀ orógbó ayé ló ní ogbó àtẹ̀pẹ́ ayé ló ní òtẹ̀lẹ̀ àwọn bàbá rẹ̀ pẹ́ ọlọ́dún onídùn kọ́ máa rọ́mọ òbí lórí àtẹ òbí kó wá bá òbí kú dànù àṣeyí sàmọ́dún o. sọ wá dìde àwọn mọ̀mọ́ tó bí ọlọ́mọ àti bàbá rẹ̀ kan ọmọ Ìjẹ̀bú nìyó Ìjẹ̀bú ọmọ èrè níwà wọ́n ní bàbá wù Jẹ̀bú àwọn ẹni ẹ̀ ní wíníwíní Alhaji Surajudeen ní ọmọ làṣìṣì máa gbóhùn lẹ́nu mi wọ́n ní bàbá wù Jẹ̀bú àwọn ni ẹ̀ ní wíníwíní a ò mọ̀ pé bàbá wù Jẹ̀bú ọ̀fẹ́ ni rẹ̀ yóò kù sọdún àgẹ̀mẹ̀yìn lọ́mọ alẹ́gẹ̀ máa bí ìjọ wíní Surajudeen wọn kú mẹ́gún wọn gbọ́ bàrà rí ìbá tiyín ló mẹ́gún wọn gbọ́ rẹ́mu ẹ̀yìn lọ́ máa fíjù létí fọkọ rẹ̀ dápẹ́nà ilé ọmọ àdúrún máa dé o ẹ̀yìn lọ́ máa dún mọ́sù padì ìyẹ́jẹ́ ẹ̀yìn lọ́ máa ládìyẹ òkòkò màgà èyí àbí àwọ̀ kìgbìkìgbì ẹ̀yìn lọ́ máa di ẹ̀pọ̀ òrópè ọ̀pọ̀ lélẹ̀ aró òrókùn aró radìyẹ Alhaji Surajudeen ẹ̀yìn lọ́ mọ ọ̀yọ̀yọ̀ ń yọ̀ ọ̀yọ̀yọ̀ máyọ̀ máa ń tí ń sẹ́ni onílé ìpani ẹ̀yìn lọ́ mọ múrẹ́yẹ mọ́ máa roko mọ́rọ́kọ̀ tá ẹyẹ sí ìdí lọ ẹ̀yìn lọ́ mọ dúdú ilé ọmọ bẹ́ẹ̀ ṣe níjọ́sí pupa tó ọmọ bẹ́ẹ̀ ṣe òsì lé nílé bàbá tó bí yín lọ́mọ ẹ̀yìn lọ́ mọ nígbò má tẹ́ ọmọ nígbò máwọ̀ ẹ̀yìn lọ́ mọ nígbò ká àjòjì ò gbọ́dọ̀ wà àjòjì tó bá wọ́n gbòòrò yóò dẹni ẹbọra nílé bàbá tó bí yín lọ́mọ ìní wọ́n fi pẹ́ ìtọ́ Jẹ̀bú owó kẹ̀lẹ̀bẹ̀ Jẹ̀bú owó dúdú Jẹ̀bú owó pupa Jẹ̀bú owó tírín Jẹ̀bú owó gíga Jẹ̀bú owó gbogbo èèyàn tí mo mọ̀ nílùú bàbá tó bí ọlọ́mọ ni wọ́n dára bí ẹgbẹ́ra oko àṣeyí sàmọ́dúnmọ́dún lọ́lọ́ lọ́rùn òbò nírarin sọ̀nù mẹ́báwọ̀ èèyàn rẹ̀ náà ló gbé mi dòde òní wọ́n ní wá bá wa kí Alhaji Surajudeen ní làṣìṣì aláṣẹ àtolùdarí Zuke motel ní Kòròdú Gíwá Ọbáyọ̀rí ọkùnrin Ìjẹ̀bú ni mo ní pé rí yẹn kó pẹ́ láyé kánrin kése wọ́n ní kó ọmọ ṣe rí ìbànújẹ́ lórí ọmọ lórí aya ó wọ́n ní wá bá
ọdún èyí náà wàá ṣe tẹ̀mí nínú ọlá nínú owó nínú àìkú tí í ṣe balẹ̀ ọ̀rọ̀. ó wá dìde àwọn ìyá tó bí mi lọ́mọ. aládùúkẹ́ jàǹtàlẹ̀ mi jẹ́ alájí Surajudeen o Lasis aláṣẹ olùdarí Zukem Hotel ní Kòròdú. Gíwá Ọbáyọ̀rí ọkùnrin Ìjẹ̀bú ìgbà ọdún kan. Ẹ̀gbá ké ibẹ̀ ni gbàgbọ́ ti bẹ̀rẹ̀. Ẹ̀gbá ké ibẹ̀ ni gbàgbọ́ ti bẹ̀rẹ̀. ọmọ Jẹ̀bú ló ní àlá ọmọ Jẹ̀bú ló ní Jésù o. Ẹ̀gbá ké ibẹ̀ ni gbàgbọ́ ti bẹ̀rẹ̀. Ẹ̀gbá ké ibẹ̀ ni gbàgbọ́ ti bẹ̀rẹ̀. ọmọ Jẹ̀bú ló ní